Tí ayé bá fi jẹ́ nǹkan lójú rẹ̀ àìsàn ń ṣe ọ́. Ìwòsàn àìsàn náà ni kó o lè mọ̀ pé ayé kéré. Jọ̀mọ́ ẹ sọ pé ayé kéré. Ayé kéré. Ẹ sọ pé owó kéré. Owó kéré. Ọmọ kéré. Ọmọ kéré. Dúkìá kéré. Dúkìá kéré. Ta ló tóbi ẹ Allahu Akbar kí n gbọ́. Allahu Akbar. Mi ò ní ó kó bá wa. Ìwọ tó bá ní Allah gbogbo nǹkan ló ní. Ẹni tí ò ní Allah ni ò ní nǹkan. Òfo náà ń pè láàrẹ orílẹ̀-èdè, òfo náà ń pè ní gómìnà, òfo náà ń pè lólówó ayé, gbogbo wọn ò jẹ́ nǹkan kan. Nígbà táyé tá à ń bẹ́ gan kéré ju ohun tó kéré lọ. Ọlọ́run ọba àlekè ọlá ní ojú kì í ti òun láti mú àpẹẹrẹ wá ohun tó kéré bíi ẹ̀fọn. Inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha. Nígbà tí wọ́n sọ pé kí ló dé tí Ọlọ́run bá ń fi ẹ̀fọn júwe ilé ayé, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní law kanati dunya, ká ní bí ilé ayé ṣe tó àti gbogbo tẹ́ ń pọ́n lé ń bẹ̀, ká ló wúlò tó ìyẹ́ ẹ̀fọn ni. Ọlọ́run ní ìbámá ti fún kèfèrí ní gẹ́ omi mu ń bẹ̀. Allahu Akbar. Kí lẹ́ sọ láyé táwọn bàbá yìí ò ní ṣówó lẹ́ júwe àbí ipò àbí ọlá, kí ni wọn ò rí rí jọ̀mọ́? Kí ló ń gbẹ̀yìn rẹ̀? Ẹ ti ẹ̀ dá mi lóhùn mọ́. Kí ni yóò gbẹ̀yìn gbogbo rẹ̀? Òfo lórí òfo. Ẹlẹ́ẹ̀kejì, mo ti sọ Kùránì o, irinṣẹ́ ni Kùránì o, irinṣẹ́ tó túmọ̀ ayé. Báwa bá ń ròyìn ayé, ọba tó láyé, ẹ wo bó ti fẹ́ ròyìn rẹ̀, ẹ wo bó ti fẹ́ ròyìn rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ rántí àlàyé tán ṣe fún wa nípa ẹranko kékeré kan tó ti kú tó ti yàmà, tó jíṣẹ́ Ọlọ́run fi gbé pé tí n bá ní kí n fún ẹ lélẹ́yìí báwo ni ó ti rí lára rẹ̀ tọ́ ní ọ̀ lè rà ọ̀ lè fẹ́, ó ní ayé useless ju tí mo gbé dání yìí lọ. Allahu Akbar. Gbígbà àyà rẹ bá ń tóbi lórí mi ò ní máa gbé lọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àṣọ useless tó yìí. Ọlọ́run fún láwọn ìròyìn kan. Ẹ lọ sínú Suratu Kaf, kẹ́tó lọ Kaf lọ sí Hadid, ẹ wo ìròyìn 5 tó fáyé. Ìlàmú. Suratul Hadid àyà 20 Ọlọ́run ní ẹ lọ mà. Annamal hayatu dunya. Ilé ayé tẹ̀ ń wò yìí. Laibun. Erémọdé. Walahawun. Àwàdà àgbàlagbà. Wazinatun. Ọ̀ṣọ́ lásán. Watafakhurun bainakum. Ìyanràn tẹ́ máa ṣe yanràn, mo lówó ju ọ lọ, mo bímọ ju ọ lọ, tó fi wọ kòtò ṣáájú wọn. Watakathurun fil amwali wal awlad. Ó lọ́nà tá a gbà ṣiṣẹ́ ni pé a máa ń ka iye ọmọ tá a ní, a máa ń ka iye dúkìá, a máa wá rò pé a ju ẹnìkan lọ. Agbàgbé pé Ọlọ́run ní zarini wa man khalaqtu wahida